méjì kúrò bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ṣùgbọ́n 100.9 FM la fẹ́ máa gbọ́. méjì kúrò bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀. onímọ́tò rọra ṣe o onímọ́tò rọra ṣe onímọ́tò rọra ṣe o onímọ́tò rọra ṣe ẹ̀sọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ onímọ́tò. onímọ́tò rọra ṣe. ẹ̀sọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ onímọ́tò. onímọ́tò rọra ṣe. jàǹbá oníkan wá onímọ́tò. onímọ́tò rọra ṣe. onímọ́tò lójú pópó ẹ̀yin sọ̀mọ́rí ajíwárin ogún onífẹ̀jẹ̀wáwẹ̀ lágbèrè lẹ́dùnmarè ọba awakọ̀ lójú pópó ọ̀gá dírẹ́fà ẹ̀sìn máa rọra ṣe ẹ̀mí ọlọ́rọ̀ àsúré tètè kì í fẹ́ kó kọjá ilé tẹ́ bá mutí ẹ má wọkọ̀ tẹ́ bá wọkọ̀ ẹ má mutí òkun ẹ̀mí ó pé méjì ẹgbọ́n bí já wọn sí gbé wọn rí ṣe ń kìlọ̀ o Mr. já wọn sí ó yẹ já wọn sí lójú pópó o ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ onímọ́tò. onímọ́tò rọra ṣe. ẹ̀sọ̀ pẹ̀lẹ́. Adéṣẹ́gun náà ni. èròyà ẹ wá. ẹ mà káàbọ̀ padà sórí ètò wa ètò yín ètò ọlọ́run ọba lójú pópó lórí ìkànnì tùgbà 100.9 FM Mr. Jẹ́wọ́sí mo dé bí ìṣe mi láàárọ̀ yìí mo ti dé gẹ́gẹ́ bí mo ti ṣe máa ń ṣe ọlọ́run ní òkè máa ń ṣe èèyàn torí pé bó bá dé nìyẹn olówó ìwà ti máa sì rè gún onídúró mi ẹ̀ ṣe wò ẹ káàárọ̀ sáwó ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ tèmi tọ́pọ̀ tó ló kọ́ tèmi èmi gangan ni Mr. Jẹ́wọ́sí ìbọ̀lẹ́wà báyìí ibi tẹ́wà ṣẹ́sùn káyọ̀bà kan ọkọ̀ ọbẹ̀ ṣé ò tí ì pín ti mu ṣé ò peléke jù púpọ̀ láàárọ̀ ìtorí ọlọ́run bó bá yẹ pé ó ti sẹ́gẹ̀ mẹ́ǹgẹ̀ bó bá yẹ pé ó ti trẹ́ngẹ̀ yéèyè bó bá yẹ pé sùn káyọ̀bà kan ọkọ̀ ti kẹtẹ̀fẹ̀ tàbí ó wégèlè sí lápá tirẹ̀ ẹ kàn sí bẹ́ẹ̀ ká ẹ̀nà sùúrù sí o ẹ káàárọ̀ sáwó nínú ti ṣe ọjọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún 2021 ṣé ìsọjọ́ mẹ́jọ náà lọ́dún ikú oh my god kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọdún lọ sópin o bàbá rere fi ṣọ́rẹ́ ṣọ́wà o tayàtọ̀ ọmọ ohun tó ń pani ilẹ̀kùn o lópin ọdún màmá jẹ́ ó ṣẹlẹ̀ sí wa o bàbá rere ọ̀gá dírẹ́bà eré tẹ̀ ń sá ẹ́dínkù lójú pópó ẹ̀ ń jẹ́ kúrò ní Ìkòròdú láàárọ̀ yìí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó wà lọ́nà ó ń dúró dè yín ẹ mú gba one way eré àsápojúdé kò yọ ọmọ ènìyàn kí ló ṣẹlẹ̀ ní láyípo Ìkòròdú ẹ̀yin tí wà lójú pópó ìbọlẹ̀ wà báyìí ibi tẹ̀wà ṣe súnkẹrẹ kan ọkọ̀ ọbẹ̀ ṣé ò pọ̀ púpọ̀ jù láàárọ̀ yìí ok ẹ jẹ́ tètè máa jáyé sí o pápápá torí àkókò. ọmọ wa lọ́dẹ̀. ókè náà Lagos Ìbàdàn expressway àti lọ́ọ̀dà tí mo ọkọ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ó ti ń lọ lọ́mọdé rẹ̀gẹ́dẹ́ fèé láàárọ̀ yìí ó já gẹ́gẹ́ ní ìtumọ̀ rẹ̀ ṣé wá rí o ẹ̀yin tẹ́ ẹ gbà ní Lagos Abẹ́òkúta expressway Ìkẹjà long ṣe mo sọ lẹ́ẹ̀kan pé sókèrè fàkèrè ọkọ̀ bó ṣe bẹ́ẹ̀ ó ti wà lọ́nà ó sì wà ó ti pọ̀pọ̀pọ̀pọ̀ ṣèṣèṣe lọ́nà yẹn oh my goodness sùúrù ló gbà ó ẹ̀kan ṣe bẹ́ẹ̀ ká ẹ̀nà sùúrù sí ṣẹ́rí sí sìmẹ́ǹtì náà ọwọ́ à ń bẹ́ o mini truck tí mo sọ ní Kudirat Abiola way wọn àti ìgbé kúrò ó dẹ̀ mú bí 90% ọ̀nà náà ló ṣe bẹ́ẹ̀ tó mú ìyẹn ìdá àádọ́rin ìdá àádọ́rùn ọ̀nà náà ló ṣe bẹ́ẹ̀ tó mú ẹjọ́ nítorí ọlọ́run sùúrù ló gbà ẹjẹ́ ọ̀rọ̀ àná sùúrù sí o ṣẹ́ẹ̀rí ti Lagos Abẹ́òkúta expressway tó géètì ó ti kìdí ẹ̀ o ẹ̀kan náà sùúrù sí ọ̀nà ní ọ̀dá tó géètì wà pa o sùúrù ló gbà ẹbí ìgbà tí ẹ kúrò ní báyékù ìgbogbo kò sọ́nà kan tó gáyàtà ń bẹ̀ àbíkọ́ lọ́hùn gbà wá ní òjò ògbúdọ̀ ọ̀rọ̀ báyìí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù gbogbo ọ̀nà pọ́nchánpọ́nchán sùúrù ló gbà o gbẹ̀rígbẹ̀ náà gbẹ̀rígbẹ̀ dá ọ̀nà gbẹ̀rígbẹ̀ ní ọ̀dá bíi ògìjó dá ọ̀nà ògìjó ní òwà òkè òun ní ọ̀dá tá a sì ń bẹ ìjọba ẹjọ́ tó lọ ẹṣẹ́ àtúbọ̀ máa bá jára mọ́ kọ̀ǹgílá Arab contractor ọlọ́wà máa fún yín ṣe ẹtúbọ̀ bá tètè jára mọ́ ẹjọ́ nítorí ọlọ́run sùúrù ló gbà láàárọ̀ yìí
kẹ́tù ó tí kí o súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó wà lọ́nà ó ṣe é ṣe kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó wà ní adéníjì ó ṣe é ṣe ó ti súnmọ́ adékúnlé báyìí o sùúrù ló gbà ẹjẹ́ ara máa ṣe lójú gbogbo ẹ̀jẹ̀ bọ̀ láti ọ̀nà ìjú ìṣàgá ó kéna ẹ̀yin náà lè darapọ̀ mọ́ mi o lórí Facebook ẹ máa lọ sórí Facebook tẹ́bà tẹ Tungba FM live Tungba FM live àjọ máa wojú ara wa ẹ fi àtẹ̀jíṣẹ́ yín kẹ́ ẹ fi ṣọwọ́ síbẹ̀ sùúrù ló gbà ó ẹ̀jẹ̀ ara máa ṣe lójú pópó láàárọ̀ yìí o gbogbo mi ní ìjú ìṣàgá rélùwé level cross àmàlà junction oh my god ó ti kìdí ẹ o súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó wà lọ́nà sùúrù ló gbà ó ṣe rí ẹ̀yin tẹ́ ń lọ sí ẹgbẹ́dẹ́ láàárọ̀ yìí gbogbo jimoh bọ́ sọ fún yẹn ó kírítíkà láàárọ̀ ìtorí ọlọ́run sùúrù ló gbà ẹjẹ́ ara máa ṣe lójú gbogbo ó kéde àmì sàjáwọ́ sí ẹjẹ́ ìpè ojú òpó tẹ́lẹ̀ tètè máa pè sí wẹ́lẹ̀wẹ́lẹ̀ káyọ̀ sọ fún wa ibi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó wà lójú gbogbo láàárọ̀ yìí ó kéde àwọn ẹ pè sórí aago 08056131009 08056131009 àbíkẹ́ ẹ pè sórí 08113051009 ẹni gbàdúrà tèmi náà wọlé 08036557047 ẹ̀ló ẹ káàárọ̀ kí ló kọ ilé àdúrà tí ń pè. ẹ káàárọ̀ sà bàbá àzàlẹ̀ kó. Mr. Gbéwọ̀n Oyàjà. dáwọ́ sí. bàbá àzàlẹ̀ kó ló ń sọ̀rọ̀. ẹ káàárọ̀ sà. mo ti tún padà sí Ìkòròdú airport. ókè sà. tí mo fi kúrò ní kéèkì mo ṣe ojú wà bẹ̀tì ó mú fù. Ọlọ́run ṣe o. èyí bóyá pé ní àwọn tó ń dó sójú ọ̀nà náà ló dá wàhálà lẹ̀. àwọn tí màá tó dẹ̀ kú nígbà tí màá tó bá ti kú lójú ọ̀nà ẹ tètè tí kúrò tó ti sẹ́gbẹ́ kan. wọ́n yẹn àfìgbà mo lè bá ẹ bá dígbò tó dálẹ̀ lówó dé onírin lẹ́nìí. ó lágbára o. láàárọ̀ yẹn so ni mo wá lọ bá wọn pé kìíní láṣẹ ìjọ láti láfi lójú ọ̀nà. ó dáa. pé kí wọ́n wọlé fún. ó dáa. àwọn yẹn wá tẹ́ bá mi jáde bọ̀ kí wọ́n ra máa jáde lọ báyìí ní. all right sir. lọ́wọ́ báyìí. ẹ ṣe bàbá àzàlẹ̀ kó ẹ lówó ẹ káàárọ̀. ẹlẹ́ máa káàárọ̀. ẹ kú ojúmọ́ kọ yín láti bẹ̀rẹ̀ tí ń pè. orúkọ mi ni Jídé ọmọ Àwórì. Mr. Jídé ẹ kú ojúmọ́ o. àwa nìyẹn tó wà láti Lucky Fiber ó ti rìn kan. kí ló náà fẹ́. ìdílákẹ́tù rẹ̀ ló fà á àwọn onímọ̀ọ́lá máa dé sí onímọ̀ọ́lá máa blọ́ọ̀kì ọ̀nà ọlọ́kadà máa blọ́ọ̀kì ọ̀nà nítorí àwọn onímọ́tò wa ṣẹ̀fara mọ́ àwọn èrò wọ́n máa gbé sábó sádàmọ̀ 300-400 naira. ọgá ọ kọ́mọ ṣàánú wa o. àmì ọlọ́run ètò iléeṣẹ́ yẹn gbé náà. àmì ẹ ṣe Mr. Jídé hello. ẹ káàárọ̀ ó kọ yín láti bẹ̀rẹ̀ tí ń pè. láti ìṣàgá bí láti ń pè. láti bo. láti ìṣàgá. láti ìjú ìṣàgá. ọ̀rọ̀ àìsà kí ló ń ṣẹlẹ̀ níjú ìṣàgá. ọ̀hún jẹ́ ká rọ́nà lọ́la ọ̀nà kí sẹ́nà fún wọn lò náà àwọn ò lò náà àwọn náà ló fi sáàtì ọ̀nà owó oúnjẹ tí wọ́n fẹ́ jẹ náà ń wá káàkiri ọ̀hún jẹ́ ká rọ́nà kọjá o. ọ̀dà ẹ mọ̀ kankan nínú àwọn lasma ẹ̀ morúkọ kankan nínú wọn. wọ́n máa ń pọ̀ ṣẹ́ṣọ́ ẹ̀ gan wọ́n máa ń ní ìtaramọ́ ọlọ́pàá ẹ̀ náà ni. ọ̀dà wọ́n máa ń pọ̀ ọ̀dà mo máa gbá rìsáàsì ẹ ṣe ẹ pè mí padà lẹ́yìn ètò ṣẹ́gbọ́ ẹ pè padà lẹ́yìn ètò hello ẹ káàárọ̀ ń bẹ̀ Mr. Àbáyọ̀. ẹ káàárọ̀ ta ẹ kú ojúmọ́ mà. ẹ káàárọ̀ ta kó ètò ta. kí ló kọ yín láti bẹ̀rẹ̀ tí ń pè wá. orúkọ mi ní ọ̀la ìyàwó díje wọ́n kó láti Ògìjó. ẹ káàárọ̀ mà kí ló ń ṣẹlẹ̀ lójijó. mo gbọ́dọ̀ ṣe òṣìṣẹ́ ọ̀nà báyìí sọ fún wa sọ́rí àwọn olóògbàdà yẹn tí wọ́n ti ta gbọ́dọ̀ wọn ti bọ́ọ̀bù títí sí yẹn tí wọ́n ń gbà wọn fún yẹn wọ́n ń gbà wọn lálẹ́ òṣìṣẹ́ wọn eré ti pọ̀ láti ọgbọ́n wa tí wọ́n sọ fún yẹn eré ti pọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ pọ̀ tó sọ́nà àwọn tẹ́lẹ̀ àwọn pàṣẹ gbogbo ọ̀nà ọmọ ilé ìjà ìjọ ọkọ̀ bá wọn fi ilẹ̀ ọkọ̀ bá wọn tó ilẹ̀. all right ma ẹ ṣé gan ma ẹ ṣé gan God bless you. lórí Facebook Tungba FM live ní lójú pópó kẹfì àtẹ̀jíjà yín kẹfì sọwọ́ sí bá mẹ́rin lójú ẹ pè padà area ẹ pè hello. lójú pópó. gbéwò rìn. orúkọ tèmi ìrora mọ́tò. tí ì sí lójú pópó sá o. pẹ̀lú
lọ́kì kàdà yóò jọ fún tó ń pọ̀ sí ẹjọ́ mẹ́ta ẹ̀kọ́ àwọn aláàárọ̀ yìí tó fi ṣàrà jọ. àwọn gbẹ ọgbọ̀n wọn national àwọn ọlọ́ka kọ́dà bí ìgbọ̀n máa rú àìkú òfìfì. àwọn ọ̀rọ̀ àgbèrè ẹgbẹ̀rẹ̀ kọ́ kọjá bí tó wà ìtìwájú. àwọn tó bá pọ̀ láti máa yá dámọ̀ sí kọ́ra máa tẹ̀lé ẹ̀jẹ̀ ló fẹ́ fi ṣàrà jọ ẹ ṣe o. ọ̀rọ̀ ẹ̀sà ẹ ṣe gan sùúrù ló bá o lójú pópó ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí mo kí yín o ẹ̀mí yágùn lágbára lọ́hùn kí n ṣe happy birthday to you sí ẹ̀gbọ́n tèmi o happy birthday to you Mrs. Adaraniwọ̀n ìyá Victor Mrs. Adaraniwọ̀n ìyá Victor akẹ́hìndé gbẹ̀gbọ́n ọmọ ìjìrẹ́ ọ̀kẹ́ òyìnlá ọmọ ẹ̀dúnjọbí ọmọ àkọ́bí ọlọ́yọ̀ àbí gbẹ̀yìn ọ ní ọ̀kàn bá bí èjì ló wọlé tọ̀ mí wá wíríwírí lójú orogún ejiwọ́rọ̀ lójú ìyá ẹ̀ ó wọlé alákẹ́sà sọ́dọ̀ nígbà aṣọ Mrs. Adaraniwọ̀n ìyá Victor òní lọ ọjọ́ òbí rẹ ẹ̀mí yágùn lágbára ọlọ́run akẹ́hìndé gbẹ̀gbọ́n you will live long atayélolú mo kẹ́yìn náà èjìrẹ́ ọ̀kẹ́ Mrs. Adaraniwọ̀n kẹ́hìndé àti Táíwò mo kí yín you will live long inshallah in Jesus name bó ṣe máa jẹ́ náà nìyẹn. Hello, last call. Lójú pópó. Don't worry. Ọ̀nà bàbá ó lọ́dún kọ́dúkọ́ díẹ̀ láàárọ̀ yìí o. Kí lẹ wí sà? Oh my God, wọ́n ní ọ̀nà àpápá ó ṣe bẹ́ẹ̀ ó lọ́jú pọ̀ láàárọ̀ yìí. Ó kéde àwọn kò sí àkókò mọ́ Ìdòwú Òjó lórí Facebook ọmọ ṣeun o good work keep it up ẹ̀yin náà ṣeun Ọlátúnjí Àyànfẹ́ ṣeun well done sir. Okay o àròjinlẹ̀ Taofik Ọpẹ́yẹmí jáwọn ti gbé wọn rìn God be with you amen and you too jáwọn ti gbé wọn rìn okay Ọláoyè okay Ṣódà Ṣakirudin ẹ ṣé o torí ẹ pè mí sórí aago kí n bá yín sọ̀rọ̀ 08036551747 bàbá gẹ́símẹ́nì mo kí yín o ẹ kú ojúmọ́ rẹ ẹ kú ọjọ́ mẹ́ta.